sallallahu alaihi wasallam. Arólówó nínú wọn, arólówó nínú wọn, àdítálíkà nínú wọn. Ṣebí ń jọ tí Abu Hurairah ó jòkó lọ́dọ̀ Ànábì Sallallahu alaihi wasallam. èyí owó kò sí, Bàbá. kò sówó kò sí kankan. Ní ọwọ́ àjòkó lọ́dọ̀ Ànábì. Sallallahu alaihi Sọ́wọ́n wasallam. ní òjíṣẹ́ Ọlọ́run dákun. Ẹ máa wú dán. Abu Hurairah wá lọ sí Ọlọ́run. Sàárè ẹ̀yìn náà mo fẹ́ la parí láyé. Bá ń sọ fọ́nà kó sí payá làákà yìí mi. Mo tún gbọ́ kí kò tó há kò tó kẹ́kọ̀ọ́ láti fún wa kò tó rí ha. Àlejò wa ò ká o ti ń di òkú pẹ̀lú wa pẹ́. O ti ń bẹ pẹ̀lú wa pẹ́. Àlejò wa ṣàdúrà fún Abu Hurairah. Làákà ìyàwó rẹ̀ ní ti jẹ́ kọ́kọ́ náà pọ̀lọpọ̀ àdìsẹ́ ẹni Abu Hurairah lọ́dí aláàtàrà ni. Ẹni Abu Hurairah lọ́dí aláàrá ni. Àlejò tọrọ fọ́nà mo sí payá rẹ̀ fún. Abáka lówó, Usman lówó, ọ̀wá tọrọ owó tí wọn, òun náà tún wọn nǹkan ní ìtọ́ wọn tó ṣe láti ra Islam lọ́wọ́. Ó sì lè já sí pé ká máa wá kí àṣà látẹ̀lé kó tú lọ́rùn tó fi gbé tiẹ̀ ga. Ó sì jẹ́ pé ọmọ wá kí ẹgbẹ́ òtẹ́lẹ̀ kọ́ bàjẹ́ ló fi gbé tiẹ̀ ga. Láti àwọn ọlọ́run kọ́kọ́ náà kọ́ ọmọ ẹ̀ kọ́kọ́ náà kọ́ ọmọ ẹ̀. Ọmọ tó lè kọ́ kọ́ lẹ́nu. Ọlọ́run dákun. Jáde sí báwọn sàádé àlejò wa Muhammad ti ṣe. Wọ́n pa nǹkan lórí ká àfẹ́ ìjọba ìlú olùwà tí ọ̀dá rẹ̀. Rú àmà òwe ìrìnàmù, mùmìnì tó jẹ́ mùmìnì òdodo, wọ́n tó jẹ́ ọmọlẹ́yìn àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀rẹ́ tòótọ́, ọba ń rọmọ ìyá rẹ̀ tó bá kù díẹ̀ káàtó lọ bá lè. Eré gbogbo ìbọn wọn ti bá ìyàn mọ́ràn. Kálukọ́ wa bá ìyàn mọ́ràn nínú ayé mọ́, kálukọ́ tún yẹ̀ sí lábẹ́ ilé mọ́, ọwọ́ àdúgbò Facebook. Báàsì ti ń jẹ́ ẹ̀rú Ọlọ́run bẹ́ẹ̀ náà là ń jẹ́ èèyàn. Mo ti wà ẹ̀rọ Ọlọ́run lélẹ̀. Bẹ́ẹ̀ yàrá dídé yàrá dé èèyàn dẹ́rù. Ètò wọn pèrè pàṣàrí yàrá dé. Dídé yàrá dé ẹni bá lè kí ẹnu adúlú ká fà dé ti kí ń kó lẹ́sìn bí ń kó láyè. Èèyàn ló gbé mi o. Ọ̀yọ́ mi kò láfa. Bẹ́ẹ̀ni. Àkàrà wọn kọ́ wọ́n wà. Báàsì ń jẹ́ ẹni Ọlọ́run bẹ́ẹ̀ là ń jẹ́ èèyàn. Àwọn kan bẹ ẹni Ọlọ́run ni wọ́n, àwọn òògùn ọlọ́wọ́ nínú àwọn ni wọ́n. Ọ̀yọ́ èèyàn náà ní gbogbo èèyàn máa bẹ́ẹ̀ tẹ̀lé lórí 10,000 wà fọwọ́ pẹ̀lú ìwọ́. Tẹ́bá ti fast lè ṣeré ní dáfẹ́. Èyí Ọlọ́run kò lè yóò nù. Bàtàríyà lè jẹ́ èèyàn nù. Bàbá. Bàbá yìí. Ọ̀rẹ́ ni mo gbóbìnrin sínú mọ́tò. Ọmọ bó ti jẹ́ ọmọ mi lábúrò ìyàwó mi ní àwọn ìjọba náà lè ẹwà bàbá gẹ́ mọ́ àdísẹ́ ìyàmọ́ ní ìṣọ̀kan ìfẹ́ ẹwọ bọ́lọ̀ ti tò wá pọ̀ lápèjúwe masalasi lásùgbà wọn ni gbogbo alápàdé rẹ nígbà tó lọ ní pé gbogbo òde pàdé kọ́nà bá ní wá dára ní gbogbo òlu wọ́n ní pé gbogbo òlu ọjọ́ máa pàdé masalasi kan ṣoṣo ọwọ́ àti pàdé wa sí ọdún mà padà kí ìyá máa jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ẹ máa pàdé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n dá ọtún rọrùn náà èyí ò gbà ọdún ṣeéṣe kó jẹ́ pé lè yí jìnnà káwọn kò tún ní masalasi jìnnà ń bò mí kódà bí ọ̀gá lẹ́yìn bá fẹ́ nira ọ̀dà tó bá dẹ̀ ti lọ́dún ẹ máa pàdé yídì ẹ̀gbọ́n sáà fẹ́ ìsopọ̀ àákàdé lásùbà gẹ́gẹ́ bí mùsùlùmí tọ̀ nígbà mọ́sálásí wa wà lọ́tọ̀ọ̀tọ̀ a máa pàdé lọ káàkiri ní mọ́sálásí àdúgbò wa àákàdé lẹ́ẹ̀kan lápapọ̀ ní mọ́sálásí mọ̀ ní ọ̀sẹ̀. tọ́wọ́ wa dọ̀dún àákàdé ní mọ́sálásí yìí ní inú ìpàdé Ramadan àti oṣù ìdùnnú adé àtọ̀lẹ̀ lè yẹ. ẹ̀kọ́ ní sáà fẹ́ ká sọ̀kọ̀ náà ọlọ́run fẹ́ ká fẹ́ náà rà. Tí wọ́n jẹ́ kó wọ́n dojú ìjà kọ́ kèfèrí tí wọ́n sì máa fẹ́ràn ara wọn ẹ̀rí àwọn àbá ló gbé ìgalẹ̀. Àlè ní dájú kalẹ̀ àti kálẹ̀ yọ lówó. Bàbá Adéke máa mú láti sìn àdídá àti pa ọ́. Ìtọ́nà fi ṣe wọ́n wò ní wọ́n máa ná fún wa. Fún àmọ́ òde àwọn tá a fi gbára bá ti jẹ́nu. Àbá ẹlòmíì ní olè ọlọ́mọ lè olè pé wọ́n sọ̀rọ̀ rẹ̀. Àwọn olùkọ́ àlẹ́ mi jí àyè débi pé yọ̀bẹ̀ bólì. Ẹlòmíì ò dúró yọ̀bẹ̀ bọ́sì kan. Àti wọn pín síra wọn ni. A sì ní ìdíje náà. A ní ìdíje náà.
tí wàá fẹ́ ṣe àmì sí lórí ọmọ ìfẹ́ ìkẹlẹ̀ bọ́lọ́hún ọmọ àrùkù bọ́lọ́hún. báyọ̀ mọ̀ kankan. ọmọ aláwọ̀dé ànẹ́bì rúkàán ẹgbẹ́ ọmọ rúkú bọ́lọ́hún sùjàdá ẹgbẹ́ ọmọ forí kan bilẹ̀ bọ́lọ́hún yẹ́bí tẹ̀kú dẹ̀ fọ́bílẹ́mì náà wà wọ́n mọ̀ wá owó tí mo yọ lọ́hún. wọ́n bá kírun tán wọ́n á lọ sàlátù wọ́n bá kírun tán wọ́n wà lọ sáwí wọ́n bá kírun tán wọ́n wà lá ẹ̀dàkùn alágbà sátán dé káàkiri bí ara wa ẹ̀rí yẹ́bí tẹ̀kú dẹ̀ fọ́bílẹ́mì. àyẹ̀tà àbáṣá àti wàhálà wa tá a bá ṣe pé a sọ̀rọ̀ yẹn tán á ti máa wá mọ́dá sílẹ̀ láti gbà lẹ́gbẹ̀ẹ́. kílẹ̀ yín bínú sí ní tọrọ ọlọ́run ní àfọ̀dọ́lù díkì la ilaha illallah. sọ́dọ̀ inú ọ̀dàrúkọ ọlọ́run la ilaha illallah. àwọn kan wá kójọ wọn máa ń ṣe ẹ̀rọ nẹ́ẹ̀nì kan tó kójọ yá láyà nẹ́bí o. àfọ̀dọ́lù díkì la ilaha illallah. ayílẹ̀ nínú fún ọ̀nà yóò fi àbáwò kọ́kọ́ àmọ́ la ilaha illallah. ó ti wọlé lọ́dọ̀ ọlọ́run. الذي من صلى علي مرة واحدة صلى علي 10. ẹni ó bá ṣe sàlátù kan fún mi Ọlọ́run ṣe mẹ́wàá fún un. ẹni ó bá ṣe sàlátù mẹ́wàá fún mi Ọlọ́run ṣe ọgọ́rùn-ún fún un. àdìsí mo ti lọ́rùn ẹni ó bá ṣe ọgọ́rùn-ún sàlátù Ọlọ́run ṣe ẹgbẹ̀rún fún un. ẹni ó bá ṣe ẹgbẹ̀rún sàlátù dákàlà lè jànnà. Masha Allah. ẹni ó ṣe ẹgbẹ̀rún kan sàlátù dákàlà lè jànnà ló wà ní jànnà. àwọn àbá wa lọ kó wọn wá lọ rẹ bu Ọlọ́run. bisu báwa sufi báwa lásàlátù bí wọn ṣe wá ní wọn ṣe ní wà ní jẹ́nà lẹ́yìn ọlọ́mọ bá ń tẹ̀lé òkè tí ọlọ́run tó àdìyà àmọ́ èyẹ wá kọ́ sínú sàlátù sádìkì ní wọ́n ká Allahumma salli ala sayyidina Muhammad as-sadiqil khaliqin nur wa rahmatul lil alamin min khalqika. Adé Muhammad ọlọ́run bá ń ṣe ìkẹ́bà nẹ́bì ọwọ́ arún yẹn ọdún Adé Muhammad ní dídú yìí ò kàyọ̀ tó ti wáyé tó ti lọ. Min khalqika wà máa ń bà kíyà. Ní dídú yẹn tó kura yẹn tí èyí lọ ọlọ́run bá sọ̀tọ̀ láti bá nẹ́bì. Wà máa ń sàyìn náà dídí ẹ̀ ló sọ oríire nù wọn bá sọ̀tọ̀ láti bá nẹ́bì. Wà máa ń sàyìn dídí ẹ̀ ló fi ibú bá sọ̀tọ̀ láti bá nẹ́bì. صلاة لا غاية لها ولا منتهى فيها سلالنا همة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك. أعرف يا محمد عليا لعيني قد رأت نور أحمد وفازت جهاد من رب الحسن والبشرى. يا ولولي اليوم فينا النبي محمد صلى الله عليه وسلم تصبح وانا كسيسه ọba tó bẹ tó dà ìpètè pè wá lónìí ẹ pè wá káwá sórí rẹ ni. ẹ̀kọ́ ọ̀sẹ̀ mọ́ ká lóko mú lọlé. ta ló ń tọ̀ ọ̀hún wọ́n júwe títí pé kò sí ẹni náà tó kọ́yàn lọ́nà tá a fi sórí rẹ tó dàbí ànábì Muhammad. àwọn amúmi níjọ́ náà níjọ́ kan kó o fẹ́ ṣe o. Ànábì bẹ̀rẹ̀ àsùbá. Sallallahu alaihi wasallam. Wọ́n ká àsùbá àtàwọn sálámà. Tó ọkùnrin kan wọ́n ń bẹ wọ́n kò ní Abu Dajjana. Abu Dajjana yìí wọ́n bá sálámà àsùbá àtàwọn ọba máa lọlé. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. Yọ̀ọ́ bá dìbò yọ̀ọ́ bá máa lọ. Kẹ́yìn Ànábì. Sallallahu alaihi wasallam. Ànábì wà wò sí ti báyìí. Ọ̀sẹ̀ bẹ́ẹ̀ jọ́kẹ̀jì wọ́n tẹ̀lé ara bẹ́ẹ̀ Ànábì wà pè jọ́kẹ̀ wá. Ilé Abu Dajjana ó ní kí wọ́n lè lọ́dọ̀ ọlọ́run. Báyìí láàbà lágídà. Báyìí láàbà gíga. Kọ́ bá kìlọ̀ tó fara balẹ̀, ọwọ́ atẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. Ó ní ọ̀bẹ́rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Abu Dajjana wọn nílò tí sọ́dọ̀ mú ní tí mo béèrè. Àmọ́ èmi àti ọkùnrin Yahudi kan ilé wa tẹ̀lé ti ra wa. Tọ́ tí ẹ ṣe Mùsùlùmí. Yahudi tí ẹ ṣe Mùsùlùmí ilé wa tẹ̀lé ti ra wa.
ó wá gbé ọ̀pẹ làbínú sínú ọgbà alẹ́ tiẹ̀ fẹ́ǹsì níta wá láàrin. Na'am. ìgbà tí làbínú rẹ̀ yí ga dókè tí ó máa so ọwọ́ rẹ̀ wá nà sínú ọgbà mi. tọ́bọ̀ wá ti di láàárọ̀ akẹ́kọ̀ọ́ tí máa fẹ́ dídájí yóò gbọ́n làbínú tó bá ti pọ́n yóò gbọ́n tà sínú ọgbà mi. káwọn ọmọ mi ó tó wá jí èmi máa wá sáré asálámà àtúnbà ń sáré lọlé ń lọ sáà làbínú rẹ̀ tó dà sínú ọgbà mi ń máa lọ sáà fún Kọ́mọ gbọ́ mẹ́jọ. mo ti lápẹ̀rẹ̀ tèmi apẹ̀rẹ̀ kan bẹ lọ́dọ̀ mi ni wọ́n sà sí bàbá mi sọ àgbélé ní fẹ́ǹsì bàbá lágbájá làdí ìmọ̀lẹ́ tó jábọ̀lẹ̀ mọ́júmọ́ ni o. La ilaha illallah. àmì náà kò ṣe dà ó ní kódà mo ti ṣe ọjọ́ kan rí tí wọ́n fẹ́ pẹ́ mi díẹ̀ ní mọ́sálásí wọ́n kọ́ ọmọ mi kan mọ́ bá làbí nà lẹ́nu rẹ̀ wọ́n kọ́ bọ̀ lọ́nà fún àgbọ̀kọ̀ olùkọ́ ọmọ mi jẹ́ tí ọ̀tọ̀ sí. Nígbà tí ó di nígbà tí ilẹ̀ ọmọ Karamakumullah. sẹ́yìn àbákà kan wá sílé Yẹ̀wúdí tó lè làbínú. Yallahu ta'ala anhu. Wọ́n di Allahu ta'ala. Ẹ̀yin tẹ̀ náwó fún wa nínú ẹ̀sìn. Ẹ̀ mà ní pàdánù. Amina. Sẹ́yìn àbákà kan wá ní ẹni tó lè ó ní dákun ọkùnrin Yẹ̀wúdí. Ẹlẹ́wọ̀ ẹ káàárọ̀ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ jí àtúgbà tí ìṣẹ̀lẹ̀ ìdòwú tó gbé wọn. Ẹ dákun ọkùnrin àdínkù rẹ̀ mo fẹ́ kọ́ ta fún mi. Kí n ta ọ̀pẹ làbí nù nínú ilé ìlú ọgbà ní kí n ta fún kí ni àwọn ìdàkùn tó pín tọ́ka tà fún fẹ́ra. Allahu akbar. Ọ̀dà ó bá dákun owó kan tó ga. Ṣé náà bá kà ní lágbára Ọlọ́run ní ìrọ̀lẹ́ lónìí kì í sì wá fún ọ. Wọ́n fẹ́ kọ́ jọ ní àdàbí lónìí àfún mi. Allahu akbar. Nígbà tí ó padà nígbà tí ó yà bákà ló gbé owó dé, ìyàwó kì í wá béèrè kí ló dé kí n tẹ̀ é foko nínú ọgbà mi lọ́wọ́ ọwọ́ lọ fẹ́ rà á. Ọwọ́ ní kódà ohun tó ṣẹlẹ̀ ni pé ọ̀kan nínú wa tó jẹ́ mùsùlùmí tó sì jẹ́ ẹlẹ́sìn Ọlọ́run dáadáa. Ìta èso làdínà rẹ̀ yìí ń dà sínú ọgbà rẹ̀ kí wájú dúró ṣàdúrà lásùbà. Ń dá wàhálà ọkàn rẹ̀ ọ̀bá rẹ̀ kò sì fẹ́ dìde àrámọ̀ rẹ̀. Àmọ́ tí mo bá rà tí mo bá yọ̀ǹda rẹ̀ fún báwọn ọmọ rẹ̀ bá jẹ́ lẹ́nu mi náà lọ́ bá jẹ́ ní inú rẹ̀ ọmọ dùn kò ní páyà. La ilaha illallah. Ẹ̀dùnà ṣé bẹ́sìn yín ti rí nù? Ṣé kí ìsìláàmù yín ti rí nù? Ìsìláàmù yín ní ẹnu àwọn làdínù sí mọ́sáàdì tí wọ́n máa ń ké sí ni pé làdínù tó jábọ̀ ní o làdínù tó jábọ̀ ní mi ò rò pé bóyá wọ́n ti jẹ tí wọ́n jẹ tán wọ́n gbé yòókù fún mi. Kódà yìí máa kọwọ́ bọ ọmọ rẹ̀ lọ́nà ọ̀fun láti kọ́ làdínù jáde. La ilaha illallah. Ẹ̀rù ìbá tó bá kí bẹ́sìn yín ti rí ni o. Ashhadu an la ilaha illallah. wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Nínú wa yìí lónìí, ta ni ó ṣe bí Abubakar? Nínú wa lónìí, ta ni ó ṣe bí Abu Dajjana? Abubakar khalifatul ladhi له الفضل والتقديم في كل مشهد. Mùsùlùmí ẹlẹ́gbẹ̀já fẹ́ràn ara wa. Àwọn bàbá tàná fẹ́ràn ara wa ni wọ́n fi níbi tó dúkọ̀ ogun ìsìlá ogun kèfèrí. وصديق الأمة المحسن الذي لإنفاقه في المال في الله قد هدي. صلى الله عليه وسلم. Wọ́n dà nábì lóògùn kan lọ́dún kan. صلى الله عليه وسلم. Wọ́n wá dógún ọ̀kan náà àwọn sàhábé ridwanullahi ta'ala alayhi. آمين. Èmi ọ̀wá àlìjánnà lébi rèdè. Bàbá àtẹ̀mínà. Ipò kílásì àlìjánnà ní kọ́lọ̀ mọ́sà fèmí náà sí. آمين. Wọ́n ní lọ́jọ́ káwọn èyí. Ẹ̀rọ náà yìí sọ fún wa. Wọ́n ní àwọn mùsùlùmí ṣèṣe lọ gbáà lọ́gùn. Wọ́n ní mo wá gbọ́ tí mùsùlùmí kan wá ń pariwo. Ń gbé wọ́n fi omi. Wọ́n ní mo wá sáré lọ lè gbé omi wá. Mo sáré gbé omi lọ́dọ̀ ẹ̀. Wọ́n wá ní omi nìyí. Kí wọ́n ní àgbàgbé ọkùnrin ẹnìkan bẹ̀rẹ̀ lọ́dọ̀ náà. Tó náà ń ké la'allahu kana ahwaba ilayhi minni. Ó ṣe é ṣe kọ́lẹ̀ kó ní ìgẹ̀dù yín lọ. Ó ní ìgẹ̀dù yín lọ. Ó ní mo bá gbé omi. Ọdún náà sí ẹ̀ ọba tó náà ń gbé ó ti ṣèṣe tí ó ti pé ìkúlókù.
ọ̀yà omi ní omi dákun ó ní rárá ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o lára wa náà ó náà ṣe ṣe ó náà ṣe ṣe ó ní mo bá gbómi dọ́dọ̀ ẹnìkẹta ìgbà tí dọ́dọ̀ ẹnìkẹta ti kú ìgbà tí padà dọ́dọ̀ ẹnìkejì ti kú ìgbà tí padà dọ́dọ̀ ẹnì àkọ́kọ́ ó náà ti kú. التقديم في كل مشهد. náà tó ṣe ìsìlámù nínú wa ṣé kálukú kan wulẹ̀ ń gbá ẹni tí ó fi gbà sáà ṣé kálukú kan wẹ́ni tí wọ́n máa lò kí sẹ́kún wọlé kó jù wá lọ. La ilaha illallah. ta ló pé kó ó àfa yìí Bàbá. àwa wá sí ká láyè ká wá sí mi. Akramakumullah Ìlọrin jìnnà. tí ìbá ṣe pé wà láyè bàbá mínísítà kan lọrin tó pàtàkì lálẹ́ yìí. Akramakumullah. ó fi àdàpọ̀ òdàpọ̀. ọkùnrin kan bẹ wọn pẹ̀lú sẹ́ẹ̀dì bùnà àmì sẹ́ẹ̀dì bùnà àmì lòun ń jẹ́ Ayyakumullah. ọba kàtírà ni wọn gbó wà nẹ́bí sọlọ́lá Sallallahu alayhi wa sallam. kí n kú wà nẹ́bí kí wọ́n ń dóhùn lépa nẹ́bí bọ̀ ọwọ́ akúsojú ọ̀nà ẹ̀mí ló fi ṣe ìsìlámù kéde bẹ̀ kò sí rárá ti ṣe tó fi kú. Fi àdá sáti ìsìlámù nígbà tí ìsìlámù lẹ́sẹ̀ dé wọ́n wá lọ gbé làbáyé bá àná lórí ẹni báyìí ẹni kan bọ̀ láti ìlú báyìí bí ti jẹ́ mi ọdún máa nìjẹ́ nà. Sallallahu alayhi wa sallam. Kò rí di kírun àyè ọlọ́run òjò ọ̀dà fún kó kírun. Bàbá. Lẹ́sìn àbá tí ẹ tó ń kí ọtí màá bọ́lọ̀ wọ́n gbà. Ẹja sẹ́nà ara wa kí là ń Masha Allah. ẹja sẹ́pọ̀ kí là ń sẹ́pọ̀ sí. Onítọ́lọ̀ fẹ́ ọ̀rọ̀ àtọ́lọ̀ fẹ́ dá kálukú náà nígbà yìí. Bàbá wa bẹ́ẹ̀ ní ti ń ṣe gìrìgìrì pé mi dé yìí bẹ́ẹ̀ dá yé máa ṣe gìrìgìrì bàtúntà náà bá dé lọ ni. Allah. Bàtúntà lóde ṣé bàtúntà lóde alhamdulilayi. Ẹja ṣe bẹ́ẹ̀ sẹ́ra. Èyí tọ́jú yí àwa òun náà ní ọ̀dà fún àbáyé mọ̀tíkéwù ẹ mọ̀ sọ àfáà yìí dé àfáà yìí nìkan níbi àfáà yìí láti dé àfáà yìí nìkan ẹ ti kéré àfáà yìí nù. Wallahi Sheikh Adam rahimahullah ta'ala àfáà mi ni wọ́n ṣé tó àwọn kan bá jẹ́ káwọn nìkan ni wọ́n lè kílé musa Adam sí Adam ọ̀jẹ̀ tàná sínú àmọ́ ṣé tó bá jẹ́ káwọn kan ni wọ́n lè kílé màlájí àgbà ọ̀jẹ̀ tàná sínú àmọ́ nù. Yẹ́sà àwọn kan ni wọ́n mọ̀ tó alágbàdì yẹ alágbàdì. Àwọn alágbàdì ò tóbi wọ́n nù. Ìdá ẹni gbogbo àwọn àfa wà nínú. Ẹlòmíì sì wulẹ̀ ń bá wọn jà lérí àbá. Kò sí dáadáa fún àbá rẹ̀ òun gan o. Ní sì wulẹ̀ ń jà lérí àbá rẹ̀. Ṣé àwọn ti yá ní àbá wa ni wọ́n? Ṣé àtọ̀ káàdì àbá wa ni wọ́n? Ṣé àbá wa ni wọ́n? Àti gbogbo àwọn àbá wọn. Àbá yìí, alájà àbẹ̀fọ̀ tá ìbálògùn. Ẹ̀yin tí a mọ̀ fún ìjòkó ìní. Mùsùlùmí yìí ti pẹ́ nípa kí èèyàn wọn ṣe dáadáa. Nínú máa ń gbé báyìí nígbà dé lónìí tọ́lọ̀ wọ̀jẹ̀ wọn olùkà rẹ̀ ti máa bẹ̀rẹ̀ sọ́kùnrin kan báyìí ń pọ̀. Alájà bàtà ìkan báyìí. Alhamdulillah. Tọ́ra ọmọ mi lọ mọ́kà lọ́jọ́ sí. Ọmọ mi kan lọ mọ́kà. Ẹ̀yin ọ̀fẹ́ káyọ̀ ọmọ ẹ̀sìn ti bẹ́ẹ̀ èyí ò ti fẹ́ ju ọdún mi dánù yìí. Masha Allah. Ọlọ́run kò sí ilé ní